wèrè lẹni tó ń sọ̀rọ̀ yìí bá là wèrè gidi ẹni òfò ẹni ìdánù ni ẹ tàtẹ̀ ní CSI stem pariwo who is CSI stem pariwo ẹ dẹ́ máa pariwo CSI ṣé olóko gbọmọ Yorùbá jọ ni àbí kí ni tẹ̀ ló ń ṣe yín pàápàá. ẹ má bínú o nígbà tẹ́ bá là ń pariwo CSI ṣé òun ló kó gbogbo ọmọ Yorùbá jọ Mrs. Modupe Onitiri tẹ́yìn náà pariwo ṣé òun ló kó gbogbo ọmọ Yorùbá jọ mo kí yín o happy Sunday to you o orúkọ tèmi ò yí padà èyí dára kò wí. ṣé òun ló kó gbogbo wa jọ ni òun ló fìdí wa ni ṣé òun ló fìdí wa ni tẹ́lẹ̀ wá sọ olóyè di Ọlọ́run tó bá jẹ́ Ọlọ́run yín kì í ṣe Ọlọ́run everybody now. Just the same way tẹ́sán màmá Modupe Onitiri tẹ́sán wọn di Ọlọ́run tẹ́ torí tí wọ́n tẹ́ bá yé jẹ́ tẹ́ bọ̀rún sí jẹ́ tẹ́ bá wo màmá Modupe Onitiri tẹ́ wo Sunday ọmọ Adéyẹmọ tẹ́ bá compare iṣẹ́ wọn nínú movement yìí àwa so far so good àfi tó bá fẹ́ parọ́ nìkan ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi bá mi kọ síbi comment section kí ni contribution màmá Modupe Onitiri láti ìgbà tó ti darapọ̀ mọ́ movement yìí. Confusion, manipulation, hatred, fight, quarrel, negativities ni màmá kó wọlé. Wọ́n dé wọ́n da gbogbo setting tó ti set sílẹ̀ wọ́n dàrú wọ́n mú ẹ̀yin àtàwa wọ́n kẹ̀yìn wá síra wa bóyá ẹ tí understand pé nǹkan tí ìyá ṣe nìyẹn. Media wọ́n fọ́ media wọ́n mú gbogbo ẹ̀yìn àwọn àgbààgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní rú báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní manipulate everybody. Now Sunday ọmọ Adéyẹmọ nígbà tó darapọ̀ mọ́ wa torí mo ti ń pariwo Yorùbá nation kí bàbá tó darapọ̀ bọ̀ lẹ́nu ìgbà tí wọ́n darapọ̀ mọ́ wa ìgbà yẹn làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lísì sí wa tó bá nírọ́ ni mo pa lọ́wọ́ 2019 náà. Kí ni bàbá Adéyẹmọ Ìgbòho tó bá wa dá sí Yorùbá nation báyìí àwọn tí ò bá wa gbọ́ tẹ́lẹ̀ wọ́n bá wa gbọ́ ni àwọn èèyàn lísì sí wa wọ́n gbọ́ kò wá fi mọ níwọ̀nba níbẹ̀ ṣé o ti gbọ́ nípa ìgangan ṣé o ti rí gbogbo rálì tó milẹ̀ hàhàhà tó gbé tó dìní bọ́gbọ́n ojó tí federal government gan tó ṣe tó invite àwọn àgbààgbà wá sí Àbújá kan lọ bẹ Ìgbòho kó jáwọ́. My dear ìyẹn ò tí tó kí wọ́n pariwo Ìgbòho ó ti tó bẹ́ẹ̀. Kí ni iṣẹ́ tí màmá Modupe ti ṣe? Wọ́n dé with 5 million petition after 5 million petition ìwọ náà sọ kí ni nǹkan tẹ́ fi ṣe? No wọ́n fi gba PVC lẹ́yìn petition declaration ìwọ gan tó ń sọ̀rọ̀ nsìn tó sọ pé ṣé Ìgbòho jọ lọ́hùn ó stream declaration yẹn lórí platform ẹ o torí wà ní timeline bó jẹ́ Facebook wà tún ní ti YouTube náà ìjọ tí màmá Modupe tẹ̀yìn sínwín tẹ̀lé ìjọ tó ṣe declaration mélòó nu yín ló ṣí àì. Ìkejì reclamation ìyẹn náà tún lulẹ̀ gbogbo wa lájọ rí. Occupation ẹnu ẹlẹ́wà báyìí o ta ló wá yẹ kí a gbé sórí ta ló yẹ ká máa sínwín tẹ̀lé bí ó ṣe Ìgbòho báwo lẹ̀yin ṣe wá tí ọ̀rọ̀ wá gbòdì lára tiyín tó jẹ́ni tí ò ṣe kankan tó jẹ́ pé ó manipulate wo ó da gbogbo setting wa rú ó kẹ̀yìn wa àtẹ̀mí síra wa àwa ń bára wa jà láwa tá a ríra wa bí ọmọ ìyá kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ tí màmá Modupe Onitiri tó ṣe nu movement nìyí ṣé o ti rí pé wọ́n ló ń lọ sí wrong side bẹ́ẹ̀. ta ló gbọ́dọ̀ yẹ kó lọ gbà wọ́n sílẹ̀ àwọn bọ́kọ́lọ́sùn station ti release wọn ni kí ni problem yín ẹ pé sí ẹ̀sà ẹ̀ máa ṣe pé gbàgbẹ́ fẹ́ pé Buhari abẹ́fẹ́ pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kí ni nǹkan tó ń ṣe yín ẹ̀yin náà lẹ kó bá máa yẹ the man don't have a problem. For your information kò sórí ogun àkóbá kankan lára Ìgbòho àkóbá ń bọ̀ Ọlọ́run ò kóbá ìrìn àjò tó ń rìn ló ń rìn bóyá ò tí gbọ́ history ọmọ Adéyẹmọ kò ṣàkópajẹ ẹ̀ ó ti pẹ́ tó ti máa ń jàjàgbara kò fẹ́ ìrẹ́jẹ ó kì í gbọ́ ni kò fẹ́ ìrẹ́jẹ ṣé o mọ iye ìgbà tán ti bọ́ọ̀ ní ilé Ìgbòho ni. don't have any problem ẹ̀yin inú sọ́ọ̀sì yìí náà lẹ kó bá máa yẹ tẹ́ ń gbéga ju Ọlọ́run ẹlẹ́dẹ̀ẹ́ lọ tẹ́ fẹ́ sọ di Ọlọ́run. Láyéláyé ìlara ló mú yín ẹ̀ ń ṣèlara ni à ń acknowledge Ìgbòho àti sacrifice ẹ̀ nínú movement yìí. So nǹkan tó ń ṣe yín tẹ́ fẹ́ ká ṣe ni wípé kí èèyàn kankan má dárúkọ Ìgbòho mọ́ kí a pa orúkọ Ìgbòho mọ́lẹ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn kán pa orúkọ Ìgbòho mọ́lẹ̀ kó jẹ́ orúkọ Modupe Onitiri nìkan ni wọ́n mọ̀ dá adẹ̀ní ká sọ nǹkan tí Modupe Onitiri ti contribute toward this moment lẹ́nu ìgbà tán darapọ̀ mọ́ wa kò sí ẹ̀ rí anything tangible yàtọ̀ fún manipulation destruction
ẹ wá fẹ́ èèyàn tó ṣiṣẹ́ débi tá a dé ìwọ̀nba nǹkan tí a ti gbé ṣe tájọ gbé ṣe nínú Yorùbá Nation movement tí ayé àtọ̀run fi mọ̀ pé movement yẹn wà live wà lẹ́ẹ̀ nípasẹ̀ Ìgbòho ni o. Èwo ni Mrs. Modupe ti ṣe gbogbo ilé tó ti dá sí 00000 ni èèyàn tó wá ṣe nǹkan yẹn ẹni ká má dárúkọ ẹ̀ mọ́ èèyàn tí ò ṣe nǹkan kan ẹni ká máa fọn rere ká máa sọ mọ́mì láàárọ̀ ká gbẹ́bọ lọ́sàn-án mọ́mì ẹbọ tọ̀sán rè mọ́mì alẹ́ ẹbọ talẹ́ lélẹ̀ kò lè work ṣé nítorí ẹ̀ lè ṣe kúkú ń sọ tí Dárò bá ti sọ̀rọ̀ nípa Ìgbòho kò rí ṣòṣe tiẹ̀ tí wàá mọ̀ náà nìyẹn Ọlọ́run ṣeun àbí ìyẹn tí ò ti dáa ó ṣá kí n tó mọ̀ yín lèmi ti pariwo orúkọ yín wọn ò ní kí má dárúkọ yín gbà yẹn ní ìgbà tẹni challenges tí gbogbo wọn sá lọ bí ẹyẹ tí wọ́n yí pìrí tí wọ́n ti rí mẹsàáyà mi èmi wà lára àwọn tó dúró tán o mo pariwo náà gbà yẹn o títí gbà tí gbogbo wọn kórí bọnú o ìgbà tó di 10 minutes ni wọ́n sáré wá rányàn sí yín níbi tẹ́ wà wípé kẹ́ sọ fún Dárà kó má dárúkọ yín mọ́ torí wọ́n ti gbé ànádá mẹ́sàáyà wá wọn fẹ́ kàn pariwo orúkọ yín mọ́ lèmi náà dẹ̀ ti wèrè bọlẹ̀ pé tó bá kú èmi nìkan yín mọ̀ pariwo ẹ̀ títí tí ó fi dé ni Ọlọ́run dẹ̀ ṣe é torí wọ́n fi wọ́n kọ́ mi lọ́rùn mo wà lára àwọn tó fi kọ́ lọ́rùn Ọlọ́run wá dá yín sí ó wá jẹ́ kẹ́ ẹ dé láyọ̀ àtàlàáfíà ẹ wá wà nínú ọlá ẹ̀ ń gba tẹ́gùn ẹ̀ ń jí láyọ̀ ẹ̀ sùn láyọ̀ ẹ wá ń dọ́ sí wa lọ́rùn ẹ wá ń fi sáílẹ̀ǹtì òòṣà ó wá fi hàn wá léèmọ̀ torí Ọlọ́run wà láì mo kó sáílẹ̀ǹtì yín yẹn jẹ bàjẹ́ torí ó ń sé wọn mú kò jẹ́ kí wọ́n mọ ọ̀rọ̀ tó kù tó fẹ́ sọ màmá kò lè bọ́ síta láti iṣu ọ̀rọ̀ torí bàbá ò sọ̀rọ̀ Ìgbòho ò sọ̀rọ̀ ẹ̀yin lẹ wá ń ya wèrè lẹ́ ń kan gíjé lẹ́ ń kanra mọ́ ògiri kanra mọ́ everybody kiri kí ló dé ẹ jẹ́ ń sọ fún yín kì í fi kanra ìtàmájẹ́ o ẹ ò lè pa orúkọ Sunday ọmọ Adéyẹmọ rẹ àti pé àǹfààní ẹ̀yin tẹ ní ẹ̀ ń sọ pé kí Ìgbòho bọ́ síta kó wá lọ gba àwọn tí wọ́n kó nínú òmìnira ṣe bí ẹ̀yin tẹ ní kí Ìgbòho bọ́ síta yìí ẹ ti gbàgbé ńlá sí ogun tẹ gbélẹ̀ tẹgbẹ́ ti Ìgbòho abẹ́rẹ́ pé àmọ́ ṣẹ́fẹ́ kí bá yín tútùkùtù ṣé mọye ìgbà tí gbogbo wájọ jà láìmọye mí tìta ti pàdé tẹ́ ní pé gbogbo irọ́ tí màmá Onítìrí tó ń pamọ́ Ìgbòho wípé Ìgbòho tí ò bá jó tó ní láti bọ́ síta kó wá debunk tí mo dẹ̀ sọ wípé táwa kan sọ wípé Ìgbòho will never come out to debunk any jack ṣé mọye bẹ́ẹ̀ ṣe jà tí ò bá ti bọ́ síta wá dìbọn ká jẹ́ pé òótọ́ ló ṣe how come tẹ wá rí òtítọ́ lé ní tẹ tó wá bọ́ síta pé àwọn tí wọ́n kó lọ ní òmìnira occupation Ìgbòho ni kó wá lọ gbà torí gbà tí wọ́n title show tí wọ́n title tí media title àwọn tó kó lọ sọ́rí wọ́n ní Yorùbá Nation fi ilé Yorùbá Nation gùn torí irú ọjọ́ bẹ́ẹ̀ lóníkálùkù ṣe ní orúkọ ẹ fi tiyín ṣe tiyín àkókò ti gbọ́ wọn náà ti kówó fún yín ní láti ẹ̀kẹ́ lọ ṣiṣẹ́ òríṣẹ́ yẹn ṣe wọ́n ti threaten yín behind the closed door yìí wá ń wá gbogbo ọ̀nà láti dẹ páńpẹ́ ẹ jẹ́ sọ fún yín ilé ìtẹ́ṣe ní last year tẹ bá try it this year fi run lẹ̀ fẹ́ kú fẹ́ lá lẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ èyí tó bá láìka ara ẹ̀ nínú yín ẹ jẹ́ lọ jókòó kẹ́ sí mi wo ṣe rí kiri tó wà lọ́wọ́ mi yìí ayé yín ló wà bẹ́ẹ̀ ayé agbóòrò ohun yín wọ́n á ṣe báyìí pé ṣé bí ènìyàn ṣe rí lélẹ̀ mo fẹ́ kẹ́yìn fúnra lára yín kẹ́ púṣẹ̀ débẹ̀ ni ẹ sì mọ̀ gbogbo tó ń rùn gangan ká kúkú fọ́ síta kí gbogbo ayé mọ gbogbo bó ṣe ń lọ tí ì rí kankan ẹ máa sunkún òfò àtàdánù yín Ìgbòho léèyàn kankan gbà á lẹ̀ ṣé ẹ mọ àwọn tí wọ́n rí tó kó lọ ẹ mọ èsì tó fi kàn wọ́n terrorism kí Ìgbòho wá lọ dá sí nítorí Ìgbòho ò dá sí òun ní ẹ ṣe rí mídíà òsìkò sọ̀rọ̀ kí wọ́n rí traces Ìgbòho ń bẹ̀ lásán ẹ ti rí nǹkan tí DSS àti sọ tọ́ba àti sọ tíjòyè àti sọ mídíà house gbogbo ẹ ti máa gbọ́ Ìgbòho dis Ìgbòho dat lórí mídíà house káàkiri Nàìjíríà kí ló dé tí wọ́n ṣe pariwo Modúpẹ́ Onítìrí màmá gangan lẹ nídìí recognition tẹ fẹ́ káwọn èèyàn pariwo yín ṣùgbọ́n wọn ò ń gbórúkọ yín wọn ò ń dárúkọ yín ṣé kò wá tán tó bẹ́ jẹ́ pé torí wọ́n sọ pé Yorùbá Nation kò sí wàhálà tí wọ́n ti pé òòṣà ṣé wọ́n ló rán wọn níṣẹ́ òòṣà ọ̀rọ̀ anybody níṣẹ́ kí wá ní wèrè ó lóun ò ṣe wọn mọ kankan pa ẹ má ti pa owó tẹ́ ẹ gbà ní ká ẹ lọ dá padà torí wọ́n hàn yín léèmọ̀ àwọn tó kówó fún yín tán ní ká ẹ lọ ṣiṣẹ́ wọn ò tí ì bẹ̀rẹ̀ pẹ̀lú yín o tí ẹ bá tètè lọ dá owó wọn padà iṣẹ́ yẹn ó ti lànà ẹ lè ṣe torí ẹ ti rí pé gbogbo ayé àti ọ̀run ti jí báyìí ẹ try madness tẹ́ṣẹ́ ní láti ẹ̀kẹ́ wá try ẹ̀ kẹ́kọ̀ọ́ tí ẹ yọrí pẹ́rẹ́ lásán ṣe rí ìkó tí gbogbo wa bá dájọ́ sí orí yín ọrùn yẹn á wọ̀ ni kò ní jáde mọ́ ẹ má wọrí ṣé ó ti pé tẹ́tí máa ń ṣe
ọdún tá wà yìí gbogbo ogun tẹ́ gbé tì mí ní last year be ready for it èmi ò ní wá fún yín o ṣùgbọ́n don't come for me tó o bá lọ fẹ́ gbógun ti Ìgbòho bàbá Akíntóyè bàbá Yílógé àwọn àgbààgbà yẹn ní ọdún yìí be ready to face it yes òótọ́ ni mo sọ fún yín tí rí nǹkan kan mi tí dé Ìgbòho sign anybody kò gba anybody sílẹ̀ ẹni tó rán wọn níṣẹ́ ni kí wọ́n lọ pè ó ní kí wọ́n lọ pè jọ ìwọ olùgbọ́ mi jàre bó o ní o ṣé o ti subscribe sí YouTube channel mi tó o bá ti subscribe kí ló dé náà a ní ẹyẹ rojú kókó gbogbo nǹkan lẹ máa mú kankan nínú ayé kan lé tó gbogbo yẹn bó o bá mi subscribe Ọlọ́run agbélòmíràn wá subscribe agbára ò sí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti bá mi subscribe ẹ ṣeun gan ni má gbàgbé láti tẹ notification bell gbogbo àlàyé yìí bá mi drop comment síbi comment section lọ́ndà fídíò yìí ṣé lóòótọ́ kí Ìgbòho kó lọ gba àwọn tí màmá Dúpẹ́ Onítìrì tí wọ́n rán níṣẹ́ occupation ṣé kí Ìgbòho lọ gbà wọ́n lẹ̀ ṣé o fẹ́ drop ẹ̀ síbẹ̀.